ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wá yes èmi ò lè ṣe kí n má wo Bisi ológe show èmi ò lè ṣe kí n má wo Bisi ológe show ó ti gbádùn jù o Bisi ológe show ẹ máa wò ó ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bisi ológe show iyọ̀ ni. ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Odùduwà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation lógo ìbà ní kíákíá iṣẹ́ ìtẹ̀síwájú. Bẹ́ẹ̀ni ẹ jù síbẹ̀ àbí. Ẹ ìfilẹ̀ bẹ́ẹ̀ náà àìwá ń bì. Bàbá náà wá ju fúláàgì lẹ̀ ọ́. Fúláàgì yẹn wọ́n jù sílẹ̀. Bàbá tó ń dé. Bàbá ju fúláàgì lẹ̀. Wọ́n gbọ́. Ogunbalaji da. Oya ele snap ẹ bàbá ẹ. Oh, you know money. Yeah, what do you mean? Are you boring? Good. Òun ni ó wà lórí kí ni pásá òwe sí mi mọ̀ bí ẹ̀ ń wo. Ari. Ǹjẹ́ ká bá bàbá. Pàdé mi nìyẹn mọ̀ mi. Bàbá bá gbé fíìmù ẹ̀ fún mi. Ẹ wá gbé fóònù bẹ́ẹ̀ ni. Á dára fún wa nígbà wọn. Nǹkan púpọ̀ owó. Ṣé wọ́n yìnbọn yìí? Ìdí tí mo ṣe lè kó sí. Ok. Nígbà tí wọ́n sọ̀rọ̀ tán ni wọ́n fẹ́ ṣe amatúgba Yorùbá nation níwájú Ọlọ́run àtẹnìyàn níta níje ọmọbìnrin níta bá gbà lẹ́nu odidi ọ̀sẹ̀ kan náà máa jẹun lé òun ṣé ó wá yẹ kó jẹun lọ́dọ̀ báyìí ṣé ó tún wá yẹ kó tún wá jẹun lẹ́nìkan tó máa sọ̀rọ̀ kan tó dá lórí platform tó bá yẹ ẹnìkan máa ní kókó yìí kọ̀ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ó jẹun tó bu èní ìkàfẹ́ ní ìlọ ni ìyẹn mo jẹ́ sọ fún màmá pé kí màmá ṣáà wọn náà kọ́ kí kì í ṣoje kò débi tó ti máa ṣoje ní o tó bá débi tó ti máa ṣoje á ṣoje
simulati láti sáfù fábà ada fún wa wà tó gbogbo àyà ìdáhùn ẹ̀ ní ṣiṣẹ́ ayọ̀dún ẹ̀ ní bá wọn kọ́kọ́ bọ̀ lóògùn sí kò sápà ọlọ́gbẹ́ wáyé pèsè ẹ̀jẹ̀ fún wọn ẹ lọ gbé kí ní yóò bu Fọlájú mama ẹ no kẹ́kọ̀ọ́ kó wá lè bá wọn ya fọ́tò papọ̀ ni mo ṣe sọ bẹ́ẹ̀ yàrá ya ẹ bá gba àwọn tó kù kọ wá. sáwọn yẹn káì. ọlọ́run á wò yín lágbára náà. àwọn ọmọ nílùú. ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ẹ kú àfarajìyá àwọn ọmọ wọn rèé. àwọn ọmọ méjì tí princess fi kalẹ̀ lélẹ́yìí o. ọlọ́run bá wọn. àwọn ọmọ méjì tí ìyá wa princess filẹ̀ lélẹ́yìí wọ́n ti dọmọ Yorùbá nation o. aṣọ ti jù. Àkànlò yẹn kọ́ jílẹ̀. Pátápátá àwa láti wá pírẹsẹ̀ntì àwọn ọmọ tiwa ìyàwó àbúrò wa ẹ̀kan wa ọmọ ìpátá mọ́dí ṣára princess tiwa ìjọ afatamodi àbí lọ́mọ ìpọ̀ Àfàtàmọ́dì kógun má jáde. afatamodi Kógun má jáde. afatamodi kógun má jáde. wọ́n ti gba àwọn ọmọ Yorùbá ní sọ báyìí sí wọ́n ti di bùkátà Yorùbá ní Ẹ̀jẹ̀ kan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ̀gbẹ́ báyìí. And then hold it. wọ́n ti di àwọn ọmọ Yorùbá nation ẹjọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tí Ọlọ́run gbé agbára lé lọ́wọ́ láti ṣe wọn ìrànlọ́wọ́ fún wọn ẹjọ́ nítorí tọ́lọ́ ẹ rántí wọn gbàdúrà pé ọ̀dà rẹ̀ lágbára Okay, you don't reach station. General, Nani ṣèbọ́nà ti lọ ẹ̀pà ọ̀lẹ̀ kan tẹ́lẹ̀. Ọ̀nì. Báwo la ṣe wà? Ẹ wò tó bá ilé ṣe kọjá lọ. Wọ́n ti ń lọ. Ẹyọ kan náà ti mẹ́fà yẹn. So I will branch there now if I leave it. Ọdún mọ́lù. So you can wait for me at the station. Ẹ̀jẹ̀ tán bá ti fẹ́ múùfù kan tó yin nǹkan kan bẹ̀ yẹn. Ọ̀gbẹ́ni, bá ti bá sọ fún ẹni kó gbọ́ o. Báwọn bá ti tá bá ti fẹ́ múùfù ni wọ́n máa yìnbọn. Ẹ ẹ fẹ́ mú alẹ́ máa nà. Màmá kò ń ṣe dandan Pé dandan wọ́n ti wà ládùúgbò tí gbọ́ sàn. Tá bá ti fẹ́ múùfù kò ní sí pé wọ́n yìn bá wọn yàn bí. Ọ̀yà. Ọ̀sán bá dún ẹ má jẹ́ kàn àwọn èèyàn máa fúnra wọn lọ́wọ́. Àwọn aládùúgbò yìí tí ò sọ́kọ̀ ti wá ẹ̀ mọ́ tó máa rú tó máa lọ máa sọ káàkiri. Ẹ̀jẹ̀ kára wọ́n tàbá ti ń lọ máa jù. Ẹ̀yà wọ́n jù ú. Ògbẹ́dọ́kọ̀ jù náà.
Oya, mọ̀lẹ́. Okay. ẹ̀yin àgbàlagbà sàwọn àlékún Alẹ́ sá. mo kí àwọn àgbààgbà o ilẹ̀ Yorùbá gbà wá gbé o Koiki Media èèyàn tí a náà nù àwọn èèyàn Sunday Adéyẹmọ a ní ṣàṣetì àgbà wọn kàn ń gbìyànjú tí wọn ní a máa gbà is our own right àwa ò ń ṣe ẹrú fún anybody olóṣèlú kan ò lè máa fit àwa mọ́ ní ẹnìkan àwa fúnra wa la sọ fún wọn pé kán ṣe nígbà tá a dẹ̀ ti rí pé bọ́ ṣe ṣe kò nítumọ̀ mọ́ a fẹ́ fúnra wa ṣàtúnṣe láti ilẹ̀ bàbá wa Yorùbá nation no going back orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. ó ṣá tẹ́mọ̀ pé tẹ́tẹ́ ń ṣe fún Yorùbá ẹ̀ ń béèrè ni. lẹ́yìn ṣe ń challenge ní àwọn tó wà. Okay, I've ended the ball. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.